tó ẹ mà káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò Èjì Òwúrọ̀ o tó àwọn àlejò wa lónìí àwọn náà ni a ti ń bá sọ̀rọ̀ látàtàárọ̀ yìí o Abẹ́kẹ́, how are you? Kejì, how are you? Fine. I like you. Dayo, I like you jare. How are you? Raise down for you. Oh no, Davilo. Àwọn la fẹ́ celebrate ní fún 10th anniversary because gbogbo ohun tá a fẹ́ ṣe yìí ó dá lórí wọn. Kì í ṣe torí ọmọ Bàdókà ni a ṣe ní kátúyàyà o. Ṣùgbọ́n torí àwọn áńgẹ́lì wọ̀nyí ni ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká yan Ọlọ́run lógo fún ayé wọn. Ká tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀yin pàápàá tó ẹ gbaṣẹ́ náà tẹ́ gbà kan rí tẹ́ sì ń ṣe tọ́lọ́run sì máa fún yín ṣe. Àwọn ọjọ́ wo ni ẹ máa ṣayẹyẹ yìí? Àwọn nǹkan wo ni ká máa retí? Àwọn nǹkan wo ló tún kù tá a tún wojú Ọlọ́run fún? Torí ẹnikẹ́ tó débí gan ó ṣe díẹ̀ torí àwọn onímọ́tò tí ó kọ́kọ́ kó yàn á wò pé àbí oríṣiríṣi lákòókò lójú ti rí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ayẹyẹ ti ọdún mẹ́wàá ti tá fẹ́ ṣe lágbára Ọlọ́run bẹ́ẹ̀ mo ṣe sọ ọ̀sẹ̀ kan la fẹ́ fi ṣe and we term it Passion Week. Passion Week. Yes, and theme of the day for the D-Day is spread love. Spread love. Ká tàn ìfẹ́ ká. So ọjọ́ Sunday, which is 22nd, from 22nd to 28th ni. Ọjọ́ Sunday 22nd is all about Thanksgiving ní Hadoka. Èmi o gbogbo àwa caregivers so kò sọ́gà ní Hadoka a lè ní bíi PA caregiver ni ẹ lè ní CEO caregiver ni gbogbo wa we are all caregivers. So gbogbo wa ní join pẹ̀lú àwọn angels wa we just want to be in Hadoka àfẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. We just want to be praising him. Any Sunday. Yes, and briefly kí n tó continue another reason fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run like bí irú Kejì ń sìn ṣé àwọn pé máa sọ nípa ọ̀tọ̀ọ̀tọ̀ nìkan tó máa ń ṣàwọn yẹn irú ohun she has asphyxia stage 3 that's Abẹ́kẹ́ òun nìkan tó ń ṣe HIE hypoxic ischemic encephalopathy àwọn tẹ́ bá bèrè lọ́wọ́ dókítà wọ́n mọ̀ òun nìkan tó ń ṣe òun gbà ní stage 3 so irú ohun she has meningitis at birth so see speech and every other thing irú ohun he has cerebral palsy like 3 nǹkan mẹ́ta ló ń ṣe asphyxia and spinal bifida ó ní ó jẹ́ kó lè jókòó rárá àti rárá. Yes, so like that case kò lè jókòó kò sí nǹkan tá a lè ṣe sí yẹn unless we get chair táwọn máa fi control ẹ̀ because during before the 4-5 weeks of pregnancy ní nǹkan yẹn ti ṣẹlẹ̀ when the spinal cord is being formed ó ti wà discharged. kò kàn òun kì í ṣẹjọ́ ẹ̀ kì í ṣẹjọ́ ìyá. bẹ́ẹ̀ so kì í ṣe nǹkan tá a ṣẹ̀ṣẹ̀ lè máa correct níbí kò ṣe é ṣe mọ́ láti inú so gbogbo wọn náà kì í ṣẹjọ́ ìyá but nígbà tí Kejì so tá a bá gbà wọn bẹ́ẹ̀ reason mi ìfẹ́ ká máa pè wọ́n ní disabled we call them special angels and we started treating them like angels special people they are. Nígbà tó ń dé tó bá jẹ́ tẹ́lẹ̀ àti jábọ́ lórí iṣẹ́ Kejì because she has acute spasm ó máa kí ni ẹ̀ máa jákè ó máa tẹ̀ we place her on supplement Ọlọ́run dẹ̀ ń gbà ṣe a máa feed ẹ̀ ń gbà yẹn ni torí tó bá ní kó feed ara ẹ̀ tó bá gbé spoon lọ sẹ́nu gan ọ̀tọ̀ níbi tọwọ́ máa gbà ọ̀tọ̀ níbi tí spoon máa gbà so ó máa feed ẹ̀ so ó ń gbọ́ ọmọ kan tí mo sọ. Now she's doing well. Even now she does not even want anybody láti wẹ̀ fún òun ló máa wẹ̀ fún ẹ̀ she and good girl I like that. torí àwọn ọmọ mi máa ń kó wọn lọ sí home nígbà míì so ẹ rí i pé mo béèrè lẹ́ẹ̀kan pé ta ni mi ní mama because wọn táwọn ọmọ mi máa ń pè mí nìyẹn so àwa realize pé táwọn ọmọ mi bá ti ń sáré kiri ní ọ́fíìsì á kúrò láàrin àwọn ọmọ tó kù ó máa fẹ́ ìdí ló máa fi move ó máa crawl ó máa fi bóun ẹ̀ tẹ̀lé wọn so later òun náà á bẹ̀rẹ̀ sí ní pé ó máa ti ọmọ mi obìnrin yẹn náà ò tí dàgbà tó bó ṣe dàgbà sí wọn máa ti kúrò lẹ́sẹ̀ mi pé òun lòun ní ẹsẹ̀ yẹn so yẹn náà gbà láyè pé ẹnìwé tá bá ti wà ládókà ìwọ ló ní so náà á bẹ̀rẹ̀ sí ní claim chance so náà bẹ̀rẹ̀ sí ní pé mo á rí pé bẹ̀rẹ̀ sí ní ṣe má it's like she caring so bá ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ nìyẹn a bẹ̀rẹ̀ sí ní kọ́ at least láti last year àgbà teacher fún ó bẹ̀rẹ̀ sí ní kọ́ 1 2 A B but to the glory of God today ó ti ń sọ̀rọ̀ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ then láti last week àti register sí school níta so now she mingles with normal children outside because I realize pé tán bá gba pencil ẹ̀ ìgbà tán bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òun náà fẹ́ sọ̀rọ̀ a fẹ́ rìn a fẹ́ kọ orin tán kọ torí kan lára àwọn staff mi wà tó lọ́mọ so each time tọ́wọ́ yẹn bá ti ń lọ sí school ó máa bọ́mọ yẹn wọ bàtà ẹ̀ ó máa tún máa sọ pé wọ́n ti ń kọrin ní school ẹ̀ then máa wọ pé then brain ẹ̀ she can still become somebody and that is why la fi ń gbàdúrà nìkan náà jẹ́ kó jẹ́ káwọn olórí wa
kán lè mọ̀ pé àwọn èèyàn kan wà níbì kan, they are special people. Then maybe ti dẹ́nu kọ́lọ́n bá wa gbàṣe fún wọn, but Ọlọ́run bá ràn wá lọ́wọ́, people like Àpèkẹ́ tó wá di pé ó lọ sí school, she can speak, she can write, and they used to be geniuses. Yes. So tó náà bá maybe she will be one of the first of our governors. Ọmọ akọ sọ pé they are challenged. Then she will know where she's coming from. Yes. Then she will be able to take care of those people behind. Yes. So nírú nǹkan bẹ́ẹ̀ náà a fẹ́ dúpẹ́. Bẹ́ẹ̀ ni. So nírú ọ̀rọ̀ náà a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Aláwọn òbí tó jẹ́ pé tán wà lọ́dọ̀ wa tán lọ́mọ lọ́dọ̀ wa, that they appreciate àwọn ọmọ wọn tán ní lọ́dọ̀ wa, although they are very few. Bí a monthly wọ́n máa mú wọn bàtán bá ní wa ta sọ ń pẹ́ lọ́mọ wọn máa ń fún wa pé ká lè máa fi tọ́jú àwọn ọmọ yẹn, but they are very very few. But ó wà pathetic pé èmi ìsídà like irú case ẹ̀ mi ò tiẹ̀ mọ̀ ya tó bí náà anyway, ó ti gbé sílẹ̀ ó ti sá lọ for years kó tó di pé bàbá ẹ̀ wá ó sunkún wá sọ́dọ̀ wa ní pé ẹjọ́ àtòkú àtàyẹ̀mú ṣáàfù yẹn ṣàánú because kò sówó kò sí kankan. Like that man, he loved the daughter, but kò sówó tó lè fi tọ́jú ẹ̀. Ẹ ti understand? So we have to step in like some others too like them. Like in Dayo's case, bàbá ẹ̀ ti fìyà ẹ̀ lọ ó ti sá lọ tipẹ́tipẹ́. Ìyá graduate ni kò síṣẹ́ kò sí nǹkankan, ìlú iná dẹ̀ ni, ó kàwé ó sì ń jọba, kò sówó kò sí nǹkankan tó lè fi tọ́jú ọmọ yẹn. So it's Adoka that's responsible. So a ní wọn bẹ́ẹ̀ àbúradẹ láwọn òbí but they are very few. But ìtorí àwọn èèyàn náà nígboro wọn ò tó accept àwọn ọmọ yìí lọ́wọ́ wọn. Wọ́n lè ní ó fi ṣoògùn owó ni, wọ́n lè ní eégún ilé wọn ni, wọ́n ṣáà máa sọ yìí, so wọ́n máa jẹ́ kójú ti àwọn òbí yẹn. Ni ò jẹ́ kán lè dì. Bẹ́ẹ̀ni, and they are in Adoka. So what we are doing now during our 10th anniversary lágbára Ọlọ́run ni pé these people they are angels. Àti dúpẹ́ ní ọjọ́ Sunday. From the order ní gbogbo Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Because I'm going to say pé bí ẹ̀mí bá ti ṣe fi sí wa lọ́kàn, bí n bá ti ṣe feel ẹ̀ṣá ni I want to do for these children. I realized recently pé àwọn èèyàn kan tó wà tán tó yàtọ̀ sáwọn people ìṣá. Because tẹ́lẹ̀ ńgbà tẹ́bẹ̀ àwọn wò pé bí a ká lọ sí àwọn other homes ká lọ support wọn pé nǹkan ta nílé ilé ìbò àwa realize pé àwa gan wọ́n ń ṣe fún wa ni. Ìpè but àwọn èèyàn kan wà tó jẹ́ pé àwọn èèyàn tó ń ṣe fún wa wọ́n lè má lè ráyè dọ́dọ̀ wọn. Because ó yà mí lẹ́nu ọjọ́ yẹn a lọ ṣe nǹkan ní sáìdì àgbàdo àbí mi tiẹ̀ mọ́ bẹ̀. Mo rí wọn tán pọ̀ síbẹ̀. Àti pa mi tiẹ̀ rìkọ́ọ̀dù mi tá tiẹ̀ rí kan. Mo wá béèrè lọ́wọ́ woman kan bẹ̀ pé ta lẹ́ni ọkùnrin ó gbọ́mọ pọ̀n ó tún gbé kan dání. Honestly speaking, Kejì, please sit down, I'm coming. Àti nìkan mo wá béèrè pé ta lẹ́ni yẹn ọmọ yẹn ti gbó lẹ́yìn ẹ̀ wọ́n wá sọ pé wọ́n ní ọkùnrin ló bí wọn. Then ìyá kọ́ bá ní bàbá ṣe ń pọn ọmọ wọ́n wá ní pé kò sóúnjẹ àbí wọ́n wá fún ọmọ yẹn tọrọ kiri. Honestly speaking, mi rí àwọn ọmọ tí ó look haggard tó yẹn rí láyé mi. Wọ́n ṣe ẹ̀ wá lè gba ọmọ yẹn lẹ́yìn wọn ni. Wọ́n bá ṣàṣọ pé a lọ ra nǹkan ni, ó dàbí pé a lọ ra ike tó máa fi ń jẹun náà ni. Wọ́n á ná pọ̀ síbẹ̀ lárí wọn tán tò sí bí ojú orin àbí nǹkan kan náà pọ̀ sí àwọn òkè. Ní Adoka's 10th anniversary, yes, pé ká tó wá lọ ní Saturday ká tó lọ ṣe títí wa, ìpè let's go out as Adoka's home, let's go and feed these people. A lè ṣe tán bó jẹ́ Monday ni kì í ṣe ti pé kíní. Sunday yẹn jẹ́ date wo nìyẹn báyìí? Sunday 22nd, Thursday 23rd. So à ń lọ síbẹ̀ yẹn. All those beggars no, there. Monday 23rd. Monday 23rd. 22nd. Monday 23rd. 23rd, yes. We are going there. Of we November. Want to feed, yes. We want to feed those people there. Oúnjẹ ẹ̀kọ́ ló máa là wọ́n, but let's give them something good to eat on that day. It's Passion Week. We just want to show passion. Eléyìí tó máa ká gba gbogbo títí tó bá wá di Saturday ní èyí tá a wá ń pe gbogbo àwọn èèyàn 28th November. À ń pe gbogbo àwọn celebrities, the socialite. Ẹ̀yin tọ́lọ́run ti ràn lọ́wọ́ gẹ́gẹ́ bí ti láti àkókò ń dúpẹ́. Gẹ́gẹ́ bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ Orísun tó ń support wa ní ọdún tó kọjá. A dúpẹ́ lọ́wọ́ Sister Tọ́pẹ́ Àlàbí. A dúpẹ́ lọ́wọ́ Sister Ìyábọ̀ Òjó. A dúpẹ́ lọ́wọ́ Mama Rainbow. Wọ́n pọ̀. A dúpẹ́ lọ́wọ́ Sister Lara Olúbọ̀, a dúpẹ́ lọ́wọ́ Ìyáàfin Adéṣẹ́kọ̀, a dúpẹ́ lọ́wọ́ Sister Yẹmisí, wọ́n pọ̀ Jacobs, wọ́n ti pọ̀ jù, all those Samos, a dúpẹ́ lọ́wọ́ Sister Samos, kọ́lọ́ ràn wọ́n lọ́wọ́. There are a lot of them, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. A tún wá ń bẹ ẹ̀yin tẹ́ ẹ̀ tún tí wà, oore ọ̀fẹ́ Ọlọ́run lẹ rí gbà, ẹ jọ̀ọ́ ẹ wá yín tẹ́ ní, ẹ wá fi dúpẹ́ oore Ọlọ́run pẹ̀lú àwọn angels wa. Òkìkí ògo tọ́lọ́run ti fún yín, ẹ wá fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, and we are also giving award out on that day láti fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ràn wá lọ́wọ́ pé ẹ ṣeun àdúpẹ́ o. Ní last year náà a ní pé à ń bẹ Ọlọ́run fún permanent site wa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwọ̀ àwọ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́n bá ràn wọ́n lọ́wọ́ fún wa ní 1 acre of land pé ká fi kọ́ ilé tó dáa fáwọn ọmọ yìí.
ẹ̀yin èèyàn níta ẹ à lè ṣe ẹ̀yin lẹ lè ṣe ẹjọ́ ẹ wá ràn wá lọ kẹ́ bá wa kọ bọ́ọ̀sì wa náà làwa ń bẹ̀yìn fún báyìí ìjọ torí Ọlọ́run márúwá ló gbé wa wá ń gbà tá à ń bọ̀ ń sìn ó gbé wa wá àtúwá tilétilé wa ni òun páàkì ní wàá sí láti gbé wa lọ. èmi tí ẹ lè mo lè gbé márúwá lọ ẹni ìwé ẹ̀ mi ò tiẹ̀ rán ẹni bọ̀ atẹ́gùn iṣẹ́ ẹjọ́ torí Ọlọ́run a fẹ́ bọ́ọ̀sì ọmọ bọ́ọ̀sì mọ́tò tó máa yẹ wọ́n ká tiẹ̀ gbé níwọ̀nba ìgbà tán tiẹ̀ máa lò láyé wọn ìmí máa ń lò gbà tó gùn láyé ìmí kẹdẹrẹ tó bí lọ 37 years a ní ìní olúwa lo 85 years bẹ́ẹ̀ni ìní olúwa lo 5 years láyé I'm coming there Ayọ̀mídé lo 5 years láyé Sikololo Isaac ó lo 18 years láyé ìyẹn ò lè sọ̀rọ̀ dáadáa but ó sọ̀rọ̀ kan kò sí tó bá ti lè ní tí bá wọlé máa ní ọmọ ọba and I felt so good and lóòótọ́ wọ́n ti lọ sùn ló làbọ̀ mọ́ wọn pé they will make paradise and one thing tí máa rántí ni pé mo ní àwọn ọ̀rẹ́ kan sìn lọ́rùn and wọ́n wà ní ọwọ́ ọ̀tún ọba àṣẹ̀dá and that's why I'm telling God pé nǹkan tí ò ní jẹ́ kí èmi àti àwọn tí a jọ ń ṣiṣẹ́ àtẹ̀yìntẹ̀ ràn wá lọ́wọ́ láti make ìjọba àrùn kọ́lọ̀ ń jọ kó máa yọ nǹkan yẹn kúrò nínú ayé wa so that it will be so painful shameful and pathetic tí àwọn tí a tọ́jú táwọn èèyàn ń wò pé wọn ò tó nǹkan kan and definitely wọ́n ti automatic ni wọ́n máa make ọ̀run so àwa tí a wá ń sọ pé àwa able àbí kọ́lọ̀ ràn wá lọ́wọ́ láti lè jẹ́ ká wà ní eternal paradise níbi tí wọ́n ti máa kọrin 22 to 27 ní ọ̀sẹ̀ kan 28 ní gbogbo ọ̀sẹ̀ kan tí a fẹ́ fi ṣe ayẹyẹ ọdún mẹ́wàá torí àsìkò wa ó wù wá púpọ̀ ẹ bá ń gbá bẹ̀kẹ́ yémi náà ò gbé abẹ̀kẹ́ o àbẹ̀kẹ́ mákè lọ́wọ́ mi o máma kan ló gbé ẹ o ṣùgbọ́n mákè lọ́wọ́ mi ẹ bá mi fi fóònù nọ́mbà yín lẹ̀ fáwọn èèyàn wa. fóònù nọ́mbà wa ni 08152840547. lẹ́ẹ̀kan sí 08152840547. àní orí Facebook wa Adoka Home Adoka ADOCA space HOME and website wa www.adoka.org. adúpẹ́ púpọ̀. tó òun náà rèé o lórí ètò Èjì Òwúrọ̀ ẹ̀yin ará ilé wọ́n ti ní ká yé pé àwọn ọmọ wọ̀nyí ní pé kíni ẹni tó ní wọ́n kówèrè ó máa jẹ́ pé Ọlọ́run má jẹ́ ká joyè àgọ̀ ká má joyè àgọ̀ ṣùgbọ́n tó bá máa di gbà tó bá yá ẹ má yẹ k'Ọlọ́run fi ọ̀rọ̀ ẹnu wa k'Ọlọ́run fi bì wá lẹ́jọ́ bẹ́ẹ̀ bá tẹ̀ lè ṣe nǹkan kan ìbá má tún dáa ká tún fi ẹnu ká tún fi máa bá àwọn tí ń ṣe ká tún máa fi bá wọn wí ṣùgbọ́n ká gbárùkù ti àwọn tó ń ṣiṣẹ́ yìí ká gbé ọwọ́ wọn sókè kí wọ́n tún lè máa ṣe síwájú àti síwájú sí i báwo tí ẹ lè ṣe gbówó ọwọ́ wa lè ṣe bá lè ṣe oríyìn tá à ń gbé fún wọn lásán ó tó lọ́tọ̀ ẹ jẹ́ ká máa ṣe léyìí o torí pé ẹni tó bá ti tọ́jú àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí Olúwa ti wí Ọlọ́run lè ṣe fún o ẹni tó bá fún ẹni tí ò ní ó yá Ọlọ́run ni o oore tó bá ṣe yẹn Ọlọ́run ló ṣe fún Ọlọ́run náà ni ó sì san padà àríjù bá lọ lórí ètò Èjì Òwúrọ̀ lónìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣètò náà ṣeé ṣe ǹjẹ́ gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ kàn sí wa pátápátá ẹ láǹfààní láti kàn sí wa lórí ètò yìí www.facebook.com/orisuntv tàbí www.youtube.com/orisuntv gbogbo ẹni tí ẹ bá fẹ́ pàdé mi náà lórí Facebook ẹ like Facebook page wa Boluwaduro and God's Living Altars bẹ́ẹ̀ náà ni lórí Twitter àwa ní @IamBoluwaduro Instagram òun náà ni Bolu Adeseko ẹ tún rí wa náà bẹ́ẹ̀ gbogbo tẹ́ bá fẹ́ béèrè tẹ́ fẹ́ mọ̀ nípa pátápátá ẹ láǹfààní láti bá wa sọ̀rọ̀ tó káfíńrè pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ẹ má gbàgbé o pé gbogbo ẹni tí a bá ti nípa láti ṣe ìrànwọ́ fún àwọn lẹ́nìkejì wa ẹ jẹ́ ká máa tọ́jú wọn ó dìgbà.